lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wa àti títẹ̀ fún wa kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀kẹ́ ti sí. Àwọn tí mo sọ̀rọ̀ lórí bàbá wa láyà ojú tí ẹ ń ti èmi wọ́n ti ń bọ̀ ọ̀pẹ́ ilé aláya ẹ wá lè gbọ́ rádaràda lẹ́nu àwọn ọmọ wọn lórí Facebook bẹ́ẹ̀ ti ń gbọ́ láyé nù. Ẹ̀yin àfa àrùn ṣe àwùjọ àwọn àfa bí a bá ti pọ̀ báyìí lọ́yẹ ká máa wí àrùn ṣe àwùjọ àwọn àfa. Ẹlòmíín tẹ́ fi mọ̀ pé nu yàrá àyà rẹ̀ ní tí ń ṣe lédèrèdè yìí ẹ̀ẹ́dì kọ́tìnì tó ń bẹ lẹ́yìn ẹ̀ ń wò ràkọ̀ràkọ̀ báyìí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àwọn tó ti lọ lọ́n bá kẹwọn àwọn tó sẹ́ láwọn tẹ̀ ń lálà sí àwọn tó ti lọ ní ẹ hó sọ lára wọn ẹ mọ̀ para àwọn bàbá alábàbá ilẹ̀ ti hó aṣọ àwọn ní ti lu ayé rè wọ́n lu ayé rè àbálágége wọ́n sọ ayé rè tí wọ́n lọ àwọn alájí àgbà wọ́n sọ ayé rè tí wọ́n lọ nìkan ọ̀rẹ́ tó wọ́n fi pé àmọ́rù tàbí lóbì àmọ́rù ṣe sì náà pẹ̀lú ìyàwó mi àmọ́rù ṣe gbèlé mi ẹ̀ lè gbọ́ láyé níbi àti mú rẹ̀ àti mú Allah bàbá alágbàjì inú ni wọ́n bá tí wọ́n lọ wọ́n sẹ́nu ọ̀pọ̀ ẹnìkan àwa tòní la wá yàyàkuyà sí ibi sùn àwa tòní ọwọ́ ajé ikú àṣìrẹ́ nìkan pè wá ẹ̀yin tẹ́ sì lè pè wá bẹ́ẹ̀ pè wá ní owó ní tiyín owó àpò ẹlòmíì tó kíní tẹ́ǹtì ẹ bá dúróòmù mẹ́jọ ọbẹ̀ yọ wọlé ní sọ́ọ̀tù gbogbo bá àti gbúra wa yìí kọ̀ọ̀kan yìí. Wasakana máa bí bíbí ẹ̀sìn ní. Bàbá lè gbẹ̀gàn. Bàbá wa wọ́n á tún wá padà wá sọ̀rọ̀ bàbá wọn. Àwọn pẹ̀lú bàbá wọn tún wá jọ ń gbé. Fa'asahabahu ila bí ummi fi biladi ọ̀tẹ̀ tilẹ̀. Bàbá àyà wọn kàn. Akramakallah. Bàbá àyà bàbá gbẹ̀gàn. Wọ́n wá mú wọn lọ ọ̀tẹ̀ etílé. Liyurabbiyahu. Bá a máa tọ́jú ọmọ yìí. Ẹ wò bàbá gbẹ̀gàn tí ẹ wò wọ́n kó bí kan. Ìtẹ̀kọ́lù ní màkàrí. Nítorí mo fẹ́ ní mímọ́. Fa'alhaqahu fi madrasati Shaykh Isa. Nígbà wọ́n fi bàbá lè kéwú lọ́tẹ̀ ọ̀tẹ̀ etílé. Akramakallah. Ọlọ́ fún wọn lè kéwú bàbá wa yìí. Ẹ̀yin ọ̀tẹ̀ ìlú yìí ò ní dahoro. Àmín. Ẹ sinmi wọn lára bàbá. Huwa awwalu mu'allimi. Àkọ́kọ́ àfa bàbá pẹ̀kàn ọ̀tẹ̀ etílé. Wa 'allamahu kayfiyyata qira'atil Qur'ani. Àfa wa lọ́tẹ̀ etílé wọ́n wá kọ́ bàbá wa. Bàbá pẹ̀kàn kó láti ké Kùránì. Tí Kùránì gba ọ̀nà méje ni wọ́n gbà ké Kùránì. Hayakallah. Ọ̀nà méje ni wọ́n máa ń gbà ké Kùránì. Bẹ́ẹ̀ bá kí lọ́dọ̀ ẹlẹ́mí ọ̀gá ẹ̀wọ̀n ti kéde kùkù. Ó sì ti yẹ kó ké lókè o. Ó ti yẹ kó ké lókè o. Wa umruhu 20 sanata. Ìjọba bàbá sì wá ń jọ mọ ogún ọdún. Thumma raja'a ila biladi Ìlọrin. Bàbá tó kó bẹ̀yẹ̀ wọ́n wá padà wá sílé ilé wo Ìlọrin. Biladil awliya. Ìlọrin ìlú àwọn wàlíyí Ọlọ́run ni gbogbo ẹni ẹ bá rí tó bù lọrin ẹ lọ dì mọ́wọ́ ẹ̀yàn máa lọrin gíríkì ẹ rí i pé yọ sẹ̀sìn gbẹ̀yìn ayé. Ẹ máa wo gbogbo ẹni ó bù lọrin wọ́n yẹ̀yẹ́ kú ni. Àwọn kò kú ebe ẹni ẹ wo yí ọ̀rọ̀ tí wọ́n sọ sí ọlọ́lá àwọn bàbá lọrin ẹgbẹ́ tí àwọn sọ̀rọ̀ wọ́n ń gbọ́ gbogbo ẹni bá wọn ní fóònù gbogbo ẹni bàbá yín bàbá tá à ń bẹ ọ̀fà yín lọ́rùn lọ́wọ́ àti gbogbo àwọn tí wọ́n bá pò wọ́n nìyẹn. Àwọn náà wá dá wọ́n yẹ̀yẹ́ láyé tí àbí wọn yẹ̀yẹ́ wọ́n kò tí láyé kọ́dà àfà tó bú wọn wọ́n yẹ̀yẹ́ àbí wọn yẹ̀yẹ́ àwọn kọ́dà ń bú àwọn tó bí wọn lẹ̀ ń bú àwọn lẹ̀ ń bú
wọlé òǹdàbà yìí. irú àwọn tó kéwú dá tí wọ́n tún lẹ́kọ̀ọ́ bàbá bẹ́ẹ̀ kan lẹ́kọ̀ọ́ kẹ́ ẹ tó délé bàbá bẹ́ẹ̀ kan ti dé báyìí ó ti délé ilẹ̀ báyìí bàbá pé gbogbo ọjọ́ orí yìí bàbá bẹ́ẹ̀ kan ti délé ilẹ̀. wọlé òǹdàbà yìí. àwọn tí ẹ máa ń gbé ẹ bá ń gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run ìlú wọn lẹ́wà yìí ẹ bá ń gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run ẹnu eré ilé tọ́lọ́run ṣe fún lọrin tí ò sírú ẹ̀ má ní gbogbo òdútẹ ẹ bá rí ilẹ̀ Yorùbá bá ń fi bú Ìlọrin ní ti ń dùn wọn nù ní ti ń dùn wọn nù wọ́n ṣe ní ti máa ń bọ́ àwọn àfàkẹ́ alájà àwọn ìwò táwọn nìkan á kéwú ni àwọn nìkan kí wọ́n kéwú àwọn babalájíǹde nìkan kí wọ́n kéwú àwọn àgbàjì nìkan kí wọ́n kéwú àwọn akẹ́ńbẹ́ lọ nínú ìwọ̀n òkéwú lọ́dọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n sì ní ìyálà ìyá àlùbáríkà wọn ò sì yàgbọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta kéwú wọ́n bẹ ẹni a bá sọ̀rọ̀ fún la ṣe fún ni ìbáṣepọ̀ àkúláyé àbábá Muhammad. ìbáṣepọ̀ àkúláyé àbábá Muhammad. àbábá Muhammad. àbárí báyìí. ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàájì. ẹ wo iye wọn. àwọn ò bá kàláyé máa. àbá kankan mọ́. ẹ wo jẹ́ wọ́n ti lọ. sábà máa nẹ́bí. àmà nẹ́bí náà. àwọn sọ̀hábà èwo lọ dáhùn. ọwọ́ múra gbogbo báwa ti múra láyé nísìnyí kì í tá ń bẹ́ nù wa àrùn ti kú. ẹ̀gán bẹ́ nù wa àrùn ti kú. à ń dọ̀tí ara wa àrùn ti kú. ẹ wọ kan. àwọn dúró ti ànẹ́bí pẹ̀lú gbogbo tí wọ́n ní. wọ́n máa ké wúso dúró ti àfáà rẹ pẹ̀lú gbogbo wàhálà tó ṣe léde rẹ̀ ó dúró ti. ó dúró ti. ó tún mọ́ jálà bí àfáà rẹ ó tún gbà. ọmọ sọ wọn jálà ẹ̀yìn ilẹ̀ máa lọ ọ̀dọ̀ wọn kó tó ń sìn ní àwọn táwọn kó jọ mẹ́rin. àwọn afẹ́ ètò kankan fíìmù làwọn àlàyé àwọn afáà máa wò ní. àwọn làwọn máa sáwọ́ ẹjọ́ fún mi. ọmọ lọ gbọ́dọ̀ sí àfáà rẹ ó ti wá káyé náà já à ń wò. ولا للموت تبديل زود لنفسك قبل الموت إحسانا. àwọn ọmọ bàbá gbẹ kan ọ̀dọ̀ wọn ẹ dákun ẹ tọ́jú wọn ẹ tọ́jú àwọn ọmọ bàbá gbẹ kan ẹ dákun bàbá wa láyà àwọn ọmọ dọ́wọ́ yìí àwọn ọmọ dọ́wọ́ yìí bàbá wọn lólè bàbá gbẹ kan mọ nínú wọn bẹ bí a gbé wọn sí bàbá wọn tẹ ìgbà tó ní àwọn ọmọ dọ́wọ́ yìí àwọn ọmọ dọ́wọ́ yìí gbogbo wa náà láti. وختم دراسه عند الشيخ محمد الراجي. sọmọ ìkìlẹ̀ náà ló dé o bàbá ń bá ń wá mímọ́ kí ń wá mímọ́ kí ń wá mímọ́ kí bàbá bẹ́ẹ̀ kan ọwọ́ mímọ́ fà á ọwọ́ wa lọ́dọ̀ bàbá wa bàbá ń lé ẹ̀gbá bàbá ń tẹ̀ ẹ̀gbá. وصار عالم. lọ́wọ́ bàbá tẹ̀ ẹ̀gbá ilà àfọ́ àpẹ̀kẹ́ ti gbóyè mímọ́ ńlọ ti ní mímọ́ ńlọ ti màkámọ̀ ọ̀rọ̀ sọ ńlọ ti màkámọ̀ ọ̀rọ̀ dá sí. بين سنتين. ọdún méjì péré ni bàbá pẹ̀ ká ló lọ́rọ̀ bàbá tẹ̀ ẹ̀gbá ó sì dà fa. bàbá pẹ̀ ká ní ẹnìkan lálàá ọwọ́ bá àfa mi tẹ̀ ẹ̀gbá mo lálàá ìyẹn wá kíní kan mo wá wọ́n wá fẹ́ fi lé mi lọ́wọ́ báyìí mo wá rí ẹnìkan lérí síà. wọ́n gbé àga kalẹ̀. wọ́n wá gbé àga kalẹ̀ báyìí. bàbá alájí àgbà jókòó lẹ́gbẹ̀ẹ́ kan. tó ní bàbá alájí àgbà wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ kan èyí ń sọ fún àfa àmì ẹ̀gbá pé bàbá alájí àgbà jókòó lẹ́gbẹ̀ẹ́ kan. àmọ́ ìwà rí. ní ẹ jókòó lórí iṣẹ́ àti òjòkó. bí wọ́n sì dúró ní ohun ọmọ àmọ́ bàbá alájí àgbà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kan. kí àsìwà ló fi fo. sí àsì ń bẹ ló fi fo ọ̀sẹ̀ yóò jókòó lérí ẹ̀. wọ́n lọ fà á ń tẹ̀gbá ní tó lọ tún oorun sùn. aláàrẹ̀ wọn ò pé. aláàrẹ̀ wọn ò pé. o lè rí tó ń wà lọ tún oorun sùn. ohun tó wọn tún wá lọ ọwọ́ lọ sùn. nígbà tí ó ṣe ọwọ́ àdúrà ọwọ́ àrísíà sórí lákọ̀ọ́kọ́ ọwọ́ àwọn alájẹ́ àgbà fún ìkòkò àrísíà lálẹ́. ọwọ́ ayájú nígbà tó yájú ọwọ́ lọ bá bàbá nàkún la mo tún dé bàbá ní sọ lánàá bàbá tẹ̀gbá ní o tún lánàá ní ó ní mo là bọ́ọ̀ ló ti fọ́nrán láti dà wọ́n àwọn wọn jòkó gangan lérí iṣẹ́ àtúnáfẹ́ yìí ti dà bàbá ní máa lọ kó o tó délé tó ń wá ọlọ́mọ ti sè ẹni tó ti bẹ lọ́hùn. يا
ẹni tó fi bẹ lọ́hùn lórí lórí sí àlùyọ́ fi bẹ lọ́hùn. ẹ dá gbogbo ẹ̀rú lónìí bá a ti jókòó yìí nísìn à ń ṣe bídíà nínú lọ́dọ̀ àwọn ọ̀dọ́. àwọn arìnrìn tí ẹ ń jọ àtúwọ̀ akábà àti jókòó wọ́n nà ẹrù mi. ṣé lókè ìṣòkòtò rẹ wà yóò súnmọ́ ìtàn. ẹ̀rù kú òtò ọba yẹn ni onífàmì nǹkan máyù táwa fá omi nǹkan máyù rọ́dún ìlà àrísàlì ilẹ̀ ọmúrì nìkẹ́ láyà alámàmí ń bá àdì ilẹ̀ iṣẹ́ أعوذ بالله من الشيطان الرجيم. fàmì nǹkan máyù táwa fá ìbẹ̀nu yìí àníjọ́ jẹun ọmọ. ومنكم من توفى. lójú rẹ̀ ọmọ lọ yunifásitì wọ́n lọ gbogbo ẹ̀ wọ́n ní mẹ́sì lélẹ́yìn rígì wọ́n ní lọ́ọ̀yà lélẹ́yìn mú jáde wọ́n ní àtẹ́ẹ̀tì lélẹ́yìn mú jáde wọ́n ní ẹnjíníà lélẹ́yìn. bàbá wọn náà mọ̀ pé alihamudulilayi kò wá dàbí mọ̀ra tí ń jẹ́ nù ni. bàbá ṣe ẹyọ kọ̀ọ̀kan lèmi ọlọ́wọ́ mọ̀ pa wọ́n. ومنكم من توفى. bó sì lé èmi ọlọ́run máa sì yan làmì làákàláyé ayé ọmọ àdúgbò rẹ̀ ọmọ ìlú rẹ̀ ọmọ amẹ́mi ọlọ́run ìwà ní gun ọlọ́mọ tí ó yanjú láyé ayé rẹ̀ nì ọ́ láwọn ọmọ tí ó máa wà ń bẹ̀ àmọ́ wọn ò ní yanjú. ومنكم من توفى. ẹ̀yin ọmọ bàbá wa lè pẹ̀ gan ẹ má jẹ́ àmísì bàbá alájà abúlé àtọkọ rẹ̀ ń gbọ́ ọlọ́run ò ní jẹ́ kan owó ò ní tán lọ́wọ́ yín wá sí bàbá ẹjẹ́ á máa rí lórí Facebook bàbá ní fọ́lúwàsì àmọ́ bàbá yìí pariwo ni wọ́n ní ìyàn tí ń tẹ̀lé wọn gan ọkùnrin kan bí ọmọ kìnnìún ni ó ní owó púpọ̀ ó ní àyè ṣé ẹ mọ bàbá yìí wọn náà bá wà ní wọn bàbá gbẹ̀gàn mọ́ ó ní ẹjọ́ ẹ bá ti dé mẹjọ lẹ ní wàásù lẹkọọ mo ní mo ń pọ̀ lọ́tùnú àmọ́ ní wàásù lóṣù ẹjọ́ kẹ pè mí tẹ bá ti dé màá rán àwọn ọmọ sí ẹ máa jíṣẹ́ fún bàbá yìí èmi bá dé kù àpàgbọ́ àṣà lóṣù ẹ máa wà máa kéwù mo ní bá wà náà yẹn wá àwọn ọmọ lè má jíṣẹ́ tó èyí tó ní wọn fún àwọn ọmọ lè má fún wa ọmọ máa gbé mọ́tò tó lé rẹ̀ gbogbo ọmọ tó yàn ránṣẹ́ lónìí àtàwọn tó ọmọ lọ́wọ́ kọ́lọ̀ ọmọ akéwù olùsípọ̀ mú. bí wọ́n sọ̀rọ̀ àfa àwọn láì dá lẹ́yìn wọ́n sọ̀rọ̀ ìyàwó ẹ̀ láì dá lẹ́yìn àwọn òṣìṣẹ́ gbogbo wọn nì. àwọn ọmọ akéwù tó ní wọ́n dọ́rọ̀ àfa àwọn lẹ́ni ẹ̀wà ní baríkọ̀ tó nǹkan láyé nù. ẹlòmíín máa palaba akéwù ọlọ́run wa ránṣẹ́ kíṣẹ́ yóò máa lọ sí mẹ́kíkù àwọn àfa àgbàlagbà tí wọ́n ti lọ ó ti máa kéwù tó. mo bá dọ́dọ̀ rẹ̀ ó ní alájì ẹ̀yin lẹ́wọ́ ni wọ́n nígbà tó gbé àyìn àdájà kọjá wọ́n sì lẹ́yìn. ọba ni wọ́n wọlé bọ̀ ẹgbẹ́ owó náà jẹ́ 2 million. mi mọ̀ wọ́n rí o but mo máa ń fọ́ọ̀lù wọn gan sense ó wà ní ọ̀rọ̀ tó máa ń sọ. ntọ́ ṣe ti bàbá nì mo ní àwa ń lọ lọ́nà yìí. Ó ní ẹ má bẹ̀rẹ̀ jẹ́ kí ti rí ẹ̀kọ́ ọmọ ẹ̀kọ́ sí ìkẹ́ àdékì sábà lọ lásán ẹ̀yin ẹgbà 500,000 mo láyé rí ọ̀dà ẹni tí ọmọ bàbá rí kò sì wá lọ rí rí wọ́n sì ń bẹ ní ọmọ yìí pé wà ní iye ọlọ́run kan àwọn tó máa ń gbé táwa fa ìbẹnu yẹn àgbẹ̀ pasán ó kàn jíkú wà bí nkùn ń ṣe bẹnu yìí má yòrá tó ìlà àrùsálì lẹ ọmọ yìí nígbè láyà ẹlẹ́mẹ̀ni bẹ́ẹ̀ ni ẹlẹ́mẹ̀ni ṣe é yóò dàgbà yóò tún wá fọ pa yéé sì kẹta kò tún wá ní ma tó ti mọ tẹ́lẹ̀ mọ́ ẹni tó yẹ kí tó bá gbà yàn yín báyìí ọmọ bí wọn jà sí tó tún gbà ọmọ bí wọn sì dé pàkátà ọba wa dàgbà tán ta ni ó fọ pa sí kẹta ara ta ni kẹbìrì ó gbòde kò tún wá ní ma tó ti mọ yóò wá mọ tẹ bàbá ọmọ yìí dẹ́kun wá ọ̀nà ilé aláyé dàrí ọmọ ní ibẹ̀ náà lè ti kọjá àwọn ilé ẹ ti kọjá bẹ́ẹ̀ nù lọ́hùn ìwọ́n ti máa ń ní ẹni tó ti mọ orúkọ ẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run ní bẹ́ẹ̀ nù ní dàgbà sí. àkírá níparí inú máa ń yílẹ̀. kọ́lá bàálù sálàfì. àwọn apá kan náà àwọn ẹni rẹ̀ náà sọ báyìí. ìdá tàdọ́rà lè mọ omi nù. ọmọ adáwọ̀ bá kú tó jẹ́ mú mi ní tó bá dọ́dọ̀ ọlọ́run. يقال للملك ọlọ́run wa sọ fún àwọn màláíkà
شم رأسه shamma ra'sa ẹ̀yin màláíkà ẹ gbóhùn agbárí ẹ̀ wò. فقال الملك táwọn màláíkà bá gbóhùn agbárí ẹ̀ nínú. قال أجد في رأسي القرآن. àwọn aníyé wọ́n lọ́wọ́ á gbóhùn ẹ̀ kùránù ń bẹ inú agbárí ẹ̀ dáadáa tó gbé síbẹ̀ ń sì ń lò ó. ebi wọ́n ti wòlíì náà táàrẹ́ ti kẹ̀kẹ́ tẹ̀lé ọ lẹ́yìn ẹni pẹ́dà kan mọ́ lọ́wọ́ bàbá rẹ̀ tún lọ sanwó ìwọ́n ń gbádùn ìyàwó àwọn san gbèsè pẹ́dà ọwọ́ aké gbogbo ẹ̀ tán wọ́n bá ń ṣàdúrà ládùúgbò wọn ní ẹ fún àbọ̀dá náà ẹ fún àwọn ọmọ orí ta fi rán wọn lébi náà ó ti ké àìsí wòlíì mà wọ́n pè wọ́n ló lè gbé ẹ̀wù tá ànábì bọ́ọ̀lẹ̀ á pàdé wájú ọlọ́run bí sanyẹ́lá ànábì bá wà bí gé mi ọ̀sọ̀ ránù lò ní ké mọ́ yìí ó ké kùránù ọ̀wá rí ké mọ́ gbogbo àwọn tọ́jà mọ́ olùdọ́ náà ọjọ́ wọn jẹ jífà àwọn tọ́jà mọ́ olùdọ́ tẹ̀mí nísìn ẹran ni wọ́n jẹ ilé gbàgbé kùránù ìwọ wọn ń kọ́. ثم يقال شم قلبه. aláwọ̀ tó lẹ́yìn màláíkà shamma qalbahu ẹ̀sùn ọkàn rẹ̀ ẹgbóhùn ọkàn rẹ̀. فيقول الملك àwọn màláíkà níwọ̀ ọlọ́run adé àti gbóhùn. أجد في قلبي الصيام. ìwọ náà ọkàn rẹ̀ àwọn ẹnu ẹ̀ bá ọgbà rẹ̀ kọ́dà kìí ṣe Ramadan nìkan ìtúgbà mi fún ọlọ́run tó bá sì tẹ̀ wọ́n ti ń jẹun lágbóyè pé alhamdulilayi èmi náà èyí ẹ̀ lèmi náà jẹ tánú lẹ́yìn sìn àkàn bẹ àwọn òsì náà máa gbà ẹ̀gbọ́dọ̀ rẹ̀ nù mọ́sálásí yóò wá jagun ní máa yọ. èmi fẹ́ gbẹgbẹ pé ká wọ́n bọ́ ká mú ọfẹ́ tilẹ̀ dùn. kí ló dé wọn kì í bá ti ń gbàwé yìí tí wọ́n fẹ́ jọ mọ́lẹ̀ ìlú wàhálà àti tọ́ àwọn kan wọ́n ń gbàwé lọ́tẹ́lẹ̀ kan ọmọ àwọn kan bẹ́ẹ̀ bá àwọn àfa ọdún kan ni wọ́n fi gbàwé ọdún kan láti iléyà kan sí iléyà kejì wọn sì sọ fẹ́ẹ́ nìkan bá wọn gbà. ìwọ ọlọ́run abáwẹ̀ bẹ̀. ثم يقال شم قدميه. ọlọ́run lẹ́yìn màláíkà ẹ lọ gìgísẹ̀ rẹ̀ ẹ gbóhùn ẹ̀. فيقول الملك àwọn màláíkà máa wá wí. أجد في قدميه الكياء. àtàdé gìgísẹ̀ rẹ̀ wọ ọlọ́run ẹni àgbàpé yìí máa dúró fún ọlọ́run lóru gbogbo létí sùn ló sì máa ṣe náfìlà yóò máa ṣe náfìlà yóò máa ṣe náà irúṣẹ́ àwọn bàbá ń tẹ ẹ̀gbá nù tí wọ́n fi rọ́dọ̀ ọlọ́run dé irúṣẹ́ àwọn bàbá alágége nù irúṣẹ́ àwọn bàbá alágbàjì nù irúṣẹ́ àwọn alájẹ àgbà tí wọ́n fi rọ́dọ̀ ọlọ́run dé. gbogbo ẹni ọba wa bàbá wa alájẹ àgbà láyé ẹni buhari musa lọ sọ bẹ́ẹ̀ kò sí ní bàbá wa alájẹ àgbà lọ tó yọ nílẹ̀ ajá náà sì nínú bàbá ló fún mi ní sọ́ọ̀hìbù náàsì ajá náà sì tá a bá bá bàbá ní òdi wọn wà kọ́kọ́ gbogbo bàbá tá a lọ torí owó tá a kù wọn fún wa lówó àwọn ọmọ kéwù bàbá wa débi tèmi wọn wà ní kọ́sílẹ̀gbẹ́ sọ́ọ̀hìbù náàsì ajá náà sì gbogbo àlejò tó bá wá láyé ẹni wọn dà lókun bẹ́ẹ̀ bisimilahi rahman rahim ẹja sí mẹ́tàlélọ́gbọ̀n fún bùkátà tó wí kó tó gbọ́ wọn lọ́wọ́ yóò sì bí yá. ebe yẹn lọ́lọ́ báwọn adájọ́ gbà táwọn bàbá máa fa yá razak kò sì kí wọn wá bá a kọ́ lẹ̀ yá razak tó bá wà yẹn ọjà mi bẹ lẹ́nu omi bàbá ní máa lọ ọlọ́run ló ń lo omi lóṣù lẹ́tà máa fà wọ́n dénú ọkọ̀ ogun kan yà sáré ìsìn fàmì ọ̀sọ̀fẹ́ nìkan ó délé yà sáré ẹ̀rù dé wọ́n jọ egbò ilé ìrìnà tírélà kún tírélà ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ wá jẹ́ wa ọ̀dọ̀ bàbá Kamal tó ló lọ kí wọ́n fún ọ. ó ní wọ́n fún mi lágbo àlè o òun lòun sì ń ṣe pàdé àìkókò nǹkan ó ní wọn tó rí pé tírélà mẹ́rin ní tó bẹ́ẹ̀ tà wọn. èyí tó ń bọ̀ ó ní mẹ́rin kan ti tó ń bọ̀ yóò tún jẹ́ bẹ́jọ. kí wọ́n wá fún ẹ kí ni bàbá yẹn fún ẹ màmá rẹ̀ èkó kí ni bàbá yẹn fún ẹ. ó ní wọ́n ní kí ẹ máa ṣe yá sáré ẹ̀mú sì kí wọ́n bí ẹ̀ kéńkéń. òun ṣe wòlímà aláhùn dára gẹ́gẹ́ bá òun ṣe wòlímà díẹ̀ wọ́n já sáré. owó ọ̀rẹ́ mi ọ̀ máa tó wí ni. ó ní wọ́n dákun máa ń má ọ̀rẹ́ tó ń ra àwọn alájẹgbà fúnra rẹ̀ wọ́n dákun máa ń má da ọ̀rọ̀ mi rú. yà sáré wọ́n ní máa fà òun ní wá sáré mo pè wọ́ ó lè lòún dùn. olúwa wọ́n da ọ̀rọ̀ mú náà fún mi ní ọba àbọ̀ máa sá
wọ́n bá sì lọ gba tiẹ̀ lọ́dọ̀ wọn ó tún wá múra yasari ẹ̀wọ̀n náà ọ̀tọ̀ ní gbẹ́gbẹ́ lọ́wọ́ ọ̀tọ̀ àmọ́ náà wúwà níyà àníyàn ìwọ ọmọ ìyá mi bá níyàn rẹ ọba ti dá àti sùn rẹ ò ní dá. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh.